Hallelujah. Ògo ni fún Ọlọ́run. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run alààyè wípé a kú ọjọ́ tòní. Ṣáájú ohun gbogbo, ẹ jẹ́ á gbàdúrà. Àpáta ayérayé ẹ ṣé o. Ìjìnlẹ̀ ìfẹ́ ẹ mà ṣe. Ọlọ́run alágbára, ọba tó dá ayé, tó dá ọ̀run, tó dá wa ní àwòrán ara rẹ̀. Ẹ ṣé fún àlàáfíà. Ẹ ṣé fún afẹ́fẹ́ tó ń fẹ́. Ẹ ṣé fún òjò tó ń rọ̀. Ẹ ṣé fún oòrùn tó ń ràn. Ẹ ṣé fún gbogbo ohun tí ẹ dá láti jẹ́ ìwúlò fún àwa ènìyàn. Ẹ ṣé o, bàbá ológo tó ju ògo lọ. Bàbá tí ò fi wá ṣeré. A ó máa yìn ọ́. A ó máa gbé ọ ga. Ní tẹ̀ṣẹ̀ ẹ dáríjì. Bàbá, ọ̀rọ̀ yín sọ wípé bí àwa bá ń gbénú ẹ̀ṣẹ̀, oore ọ̀fẹ́ ò lè ṣiṣẹ́ o. A dẹ̀ ń gbàdúrà fún oore ọ̀fẹ́ yín nínú ayé orí kankan. Bàbá, ẹ fi oore ọ̀fẹ́ wá wa rí. Ká lè máa yìn ọ́. Gbọ́ Kristi, aláṣẹ láyé àti ọ̀run. Jésù Olúwa wa. Àmín. Àwọn ọmọ Ọlọ́run alààyè, ẹ jẹ́ á jọ kọrin. Orin yẹn ní pé ikú oró tí ń bá kú, ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ, gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Olúwa máa ṣe o, torí mi la ṣe jìyà. Torí rẹ̀ ni Jésù ṣe jẹ̀yà. Torí rẹ̀ ni Jésù ṣe kú. Ó jíǹde ní ọjọ́ kẹta. Gbọ́ mi, ó ní ikú oró rẹ̀ dà. Isà òkú ìṣẹ́gun rẹ̀ dà. Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 65 àti 66. Ẹ jẹ́ á yára kà á. Àkòrí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, òun ni mo pè ní oró ẹ̀ṣẹ̀. Oró ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ á kàrọ̀ Ọlọ́run náà kí a tó tẹ̀síwájú. Ikú oró rẹ̀ dà. Isà òkú ìṣẹ́gun rẹ̀ dà. Oró ikú ni ẹ̀ṣẹ̀ àti agbára ẹ̀ṣẹ̀ ní òfin. Màmá àti bàbá tẹ̀ ń gbọ́ mi. Ṣé ẹ gbọ́ o? Oró ikú ni ẹ̀ṣẹ̀. Èrè ẹ̀ṣẹ̀ náà sì ni ikú. Agbára ẹ̀ṣẹ̀ ní òfin. Ẹni bá ti ń dá ẹ̀ṣẹ̀, abẹ́ òfin ló wà. Kò sí lábẹ́ ìfẹ́. Nítorí ìfẹ́ borí òfin. Ìfẹ́ ní àkójá òfin. Gẹ́gẹ́ bí ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 14 fi yé wa. Ẹ jẹ́ á yára kà yẹn náà. Ká wá tẹ̀síwájú ní pẹrẹwu. Nítorí ẹ̀ṣẹ̀ kì yóò ní ipa lórí yín. Nítorí ẹ̀yin kò sí lábẹ́ òfin, bí kò ṣe lábẹ́ oore ọ̀fẹ́. Arákùnrin àti arábìnrin, ènìyàn tí ó bá ti wà lábẹ́ oore ọ̀fẹ́ Kristi kò ní sí ní abẹ́ òfin ẹ̀ṣẹ̀. Torí
kò ní jẹ́ ẹlẹ́ṣẹ̀ mọ́. Ẹni bá ń dẹ́ṣẹ̀ láyé abẹ́ òfin ló wà, torí a fi òfin dè. Ẹlẹ́ṣẹ̀ la fi òfin dè. Ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 23 ó fi ìdí rẹ̀ múlẹ̀ dáadáa. Ẹ jẹ́ á kà á. Nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní ìyè tí kò ní ìpẹ̀kun nínú Kristi Jesu Olúwa wa. Ṣé ẹ rí báyìí pé abẹ́ ìfẹ́ Kristi, abẹ́ oore ọ̀fẹ́ Jésù, òun ni ìgbàlà wà. Kò sí lábẹ́ òfin. Ìfẹ́ abẹ́ rẹ̀ ni ìgbàlà lúgọ sí. Arákùnrin àti arábìnrin, ikú òun ni èrè ẹ̀ṣẹ̀. Ẹni bá ń dẹ́ṣẹ̀ láyé, ikú òun ní ń roko rẹ̀ nígbà gbogbo. Torí náà ó dára báyìí kí o jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀, kí o wá sí abẹ́ oore ọ̀fẹ́ ìgbàlà Kristi Jésù Olúwa wa. Torí náà kí o má bàa ṣègbé sí abẹ́ òfin, káyéyé fi òfin dè ọ́. Gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Tí a bá wo ọ̀rọ̀ yìí dáadáa, a ó rí pé tí ènìyàn bá wà nínú ìfẹ́, ó máa wà ní àlàáfíà, nítorí Ọlọ́run ni ìfẹ́, tó wá tún rán ìfẹ́ wá sí ayé láti wá kú fún èmi àti rẹ. Jésù wá sáyé, ó kú kí àwa bá lè ní ìyè, kí a bá lè rà wá padà kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀, kí ìfẹ́ lè gbà wá lọ́wọ́ òfin. Arákùnrin àti arábìnrin, ìfẹ́ Ọlọ́run ni kó yàn láàyò. Jésù Kristi ni kí o gbà sínú ayé rẹ, kí o má bàa jẹ̀yà lábẹ́ òfin. Jòhánù orí 3 ẹsẹ̀ 16 wípé, nítorí tí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè ní ìyè àní àìnípẹ̀kun. Ẹ gbọ́, bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ nínú ayé ènìyàn, a máa fà á kí ènìyàn pàdánù ògo. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ a máa sọ ọjọ́ ọ̀la nù. Irú ènìyàn tí ó bá ń bẹ ní abẹ́ ẹ̀ṣẹ̀ kò ní ní ohun rere kan tí ó lè rí ọwọ́ tọ́ka sí. Torí ẹ̀ṣẹ̀ a máa gba ògo lọ́wọ́ rẹ̀. Ẹ̀ṣẹ̀ a máa fa ìpọ́njú sínú ayé rẹ̀. Ẹ̀ṣẹ̀ a máa fa àdánwò sínú ayé rẹ̀. Ẹ̀ṣẹ̀ a máa fa wàhálà sínú ayé rẹ̀. Kódà ẹ̀ṣẹ̀ a máa rán ní ẹ̀wọ̀n. Ẹ̀ṣẹ̀ a wá darí rẹ̀ sí ikú. Mo gba àdúrà fún ọ pé o kì yóò kú ikú kan bí kò ṣe yíyè ní orúkọ Jésù. Ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 23. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó ní gbogbo ènìyàn ni ó ṣáà ti ṣẹ̀, tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Oró ẹ̀ṣẹ̀ ni ikú. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ohun tó tún burú jù ni pé kí ènìyàn tún wá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Bíbélì sọ wípé irú ẹni bẹ́ẹ̀ kì yóò ṣe rere. Ìwé Òwe orí 28 ẹsẹ̀ 13.
ẹja yára kà á. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú. Gbọ́, àánú yẹn ni mo fẹ́ kí o tẹ́wọ́ gbà ní ọwọ́ Ọlọ́run. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kọ̀ ọ́ sílẹ̀. Gbọ́ mi, má dá ẹ̀ṣẹ̀ mọ́ kí o bá lè rí àánú, oore ọ̀fẹ́ àti ìgbàlà Ọlọ́run gbà sínú ayé rẹ. Àwọn ìbùkún yìí ṣe pàtàkì. Àwọn ìbùkún yìí ṣe kókó nínú ayé ẹ̀dá. Torí náà jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ kí o bá lè ṣe rere. Gbọ́ àǹtí mi olórin, ó wí pé ẹ̀ṣẹ̀ dóró o, ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ọ̀run àpáàdì lẹ̀ṣẹ̀ mọ́mọ́ ènìyàn lọ. Bẹ́lẹ́dà rẹ̀ sọ̀rọ̀ lónìí o. Kó bá lè wọ ilé ológo. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kó kọ̀ wọ́n sílẹ̀. Má jẹ́ kí ẹ̀ṣẹ̀ rẹ pa ọ́. Má jẹ́ kí ẹ̀ṣẹ̀ rẹ gba ògo lọ lọ́wọ́ rẹ. Mo bẹ̀ ọ́ nítorí Ọlọ́run alààyè. Má jẹ́ kí ẹ̀ṣẹ̀ rẹ sọ ọ́ di olórí burúkú. Má jẹ́ kí ẹ̀ṣẹ̀ igbó mímu rẹ yí ọ lórí. Má jẹ́ kí ẹ̀ṣẹ̀ sìgá mímu rẹ dá ọpọlọ rẹ rú. Gbà Jésù sínú ayé rẹ. Gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Ẹ̀ṣẹ̀ á máa ba ayé ènìyàn jẹ́. Ẹ̀ṣẹ̀ á máa dènà àdúrà. Ẹ̀ṣẹ̀ ò kì í jẹ́ kí àdúrà gbà. Ẹ̀ṣẹ̀ ò kì í jẹ́ kí Ọlọ́run gbọ́ igbe àdúrà ènìyàn. Gbọ́ mi dáadáa o, má tọ́ ara rẹ jẹ́ o. Ẹlẹ́ṣẹ̀ tó ń gbàdúrà, ó kàn fi àkókò rẹ̀ ṣòfò ni. Nítorí kò lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Jẹ́ kí n fún ọ ní ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó kì í lẹ́yìn. Ìwé Àìsáyà orí 49 ẹsẹ̀ 1. Gbọ́ bí ó ti wí. Kíyèsí, ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedéédé yín ni ó yà yín kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Ṣé o wá rí o? Ẹni bá ti ń dẹ́ṣẹ̀, o lè máa gbénú ẹ̀ṣẹ̀ kí o ní kí oore ọ̀fẹ́ kí ó máa pọ̀ sí. Kò ṣeé ṣe níwájú Ọlọ́run. Ò ń gbénú ẹ̀ṣẹ̀, ò ń gbàdúrà oore ọ̀fẹ́, ò ń pariwo mọ́ Ọlọ́run pé Olúwa gbọ́ tèmi. Ẹ̀ṣẹ̀ sì ń bẹ nínú ayé rẹ. Olúwa ò lè gbọ́ o. Túwọ́ ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run mìíràn, já yára kà á. Orin Dáfídì orí 49 ẹsẹ̀ 18. Gbọ́ bí ó ti wí. Bí èmi bá gba ẹ̀ṣẹ̀ ní àyà mi, Olúwa kì yóò gbọ́ mi. Màmá ṣe gbọ́ o. Bàbá ṣẹ́yìn náà gbọ́ ẹ̀gbọ́n mi, àbúrò mi. Ṣẹ́yìn náà gbọ́ dáadáa báyìí. Ìdí tó fi rò pé Ọlọ́run ò gbọ́ tìrẹ ni pé ẹ̀ṣẹ̀ ń bẹ ní àyà rẹ̀. Gbogbo ìgbà ló fi ń ronú ibi sọ́mọnìkejì rẹ̀. Gbogbo ìgbà ló fi ń bọ́ ọmọnìkejì rẹ̀ jà. Ọmọnìkejì rẹ̀ ò ṣẹ̀ ọ́, kò déédéé yàn án lódì. Ṣá, ó jẹ́ tètè yí padà
kí o jáwọ́ kúrò níbẹ̀. Gbogbo ìgbà ló fi ń bá ìránṣẹ́ Ọlọ́run jà, pàápàá jùlọ tí wọ́n bá bá ọ sòótọ́ ọ̀rọ̀. Àgàgà kí ìránṣẹ́ Ọlọ́run wàásù létí ilé rẹ, wá gbọ́ èmi ló ń bá wí yẹn. Ìjà bá bẹ̀rẹ̀, o ò fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀. Gbọ́ mi yé dáadáa, o jẹ́ jáwọ́ kò nú ẹ̀ṣẹ̀, kó má bàa fà ọ́ lọ oko ìparun, kó má bàa fa ikú òjijì sínú ayé rẹ ni o. Gbọ́ mi dáadáa lónìí. Já a tún tẹ̀síwájú. Kọ́ríńtì kínní orí 6 ẹsẹ̀ 9 dé 10 wípé ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Kí a má tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójú kòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Kò sí lẹ́nu wọn. Gbogbo àwọn tí wọ́n bá ti ń dá ẹ̀ṣẹ̀ wọ̀nyí, ìjọba Ọlọ́run ò sí fún wọn. Jáwọ́ kúrò nínú ẹ̀. Títì rẹ bá wà ńbẹ̀, jáwọ́, yí padà kúrò nínú ẹ̀ kó bá lè jogún ìjọba Ọlọ́run. Jésù Kristi wá sáyé láti gbà wá là lọ́fẹ̀ẹ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, èyí tí Sátánì fi wá sí. Oore ọ̀fẹ́ tó ń wá yẹn ò lè rí gbà bí ò bá ti sá fún ẹ̀ṣẹ̀. Ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 1 títí dé 2 fi yé wa yéké. Gbọ́ mi, olórin yẹn wípé mò ń ké tantan ẹ̀yin àyànfẹ́ ẹ gbọ́ o. Àyànfẹ́ Ọlọ́run ni á gbọ́ mi ní àkótán. Lúùkù orí 13 ẹsẹ̀ 3. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Mo wí fún yín, bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe pé ẹ̀yin bá ronúpìwàdà, gbogbo yín ni yóò ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́. Arákùnrin, kó má bàa ṣègbé, kẹ́mi àti rẹ má bàa wọnú ìparun. Òun ni mo ṣe ń pariwo yìí. Ikú ni èrè ẹ̀ṣẹ̀. Agbára ẹ̀ṣẹ̀ ni òfin. Kí ẹ̀ṣẹ̀ má bàa dè ọ́ mọ́ abẹ́ òfin, jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Á dára fún ọ o. Orí rẹ ò ní burú ní orúkọ Jésù Kristi. Àmín. Ẹ jọ̀wọ́, mo rọ̀ wá, ẹ bá wa fi wọ́n rán yín ránṣẹ́ káàkiri. Ọ̀rọ̀ ìgbàlà gbogbo ènìyàn ló wà fún. Jẹ́ oníwàásù fẹ́lòmíràn, yóò dára fún ọ. Ẹ ṣé púpọ̀. Jésù ni Olúwa. Thank you. Wow. Please subscribe to our YouTube channel at Oluwa 30 TV for music, prayers, messages, movies by Evangelist James Adeniyi, aka Kinikinse. God bless you.